bọ̀ ṣé ká ló máa kù jìgbà yẹn wọ́n pè yàn 200 president of the country ò did the speech nípa àwọn tó pa. Ọlọ́run á jẹ́ káwọn èèyàn wá gbọ́ bá ṣe pariwo títí nígbà tí Tinubu ń bọ̀ náà nìyẹn tó dá wa lóhùn. So ẹ ṣe gan ni brother mi torí àsìkò ni. Ó ní the man is talking sense mi lè never gbàgbé nígbà tí gbogbo àwọn bá tán lọ ṣe meeting pẹ̀lú Babangida ibẹ̀ ni Gani Fáwẹ́hìnmí ti sọ pé òun ò láyé òun ò ní forí balẹ̀ fún ọba kan mọ́. Ṣé rí àwa Yorùbá a jẹ́ pé nǹkan tá a bá ń jẹ lọ́ba ìlàmọ̀ a fẹ́ mọ anybody. Nǹkan tá a bá ń jẹ lọ́ba ìlàmọ̀. Public. Mo mọ̀ pé ẹ̀yìn tè gbogbo àwọn tó wá wà báyìí fake ni wọ́n. Ṣé pé Dàpọ̀ Abíọ́dún fake Adeleke fake àbí ìdè ok èmi kàn ń dárúkọ wọn ní fáwọn tó mọ̀ wọ́n.